This is Crossblog XTV. Don't forget to subscribe, like and share. Bàbá wòlíì tí wá jáde o lórí àwọn wòlíì tó máa ń jíṣẹ́ ikú fún àwọn ọmọ ológo oríṣiríṣi àti àwọn tó máa ń jẹ́ṣẹ́ ikú lórí social media. Bàbá yìí ń jíṣẹ́ pé ó ní béèyàn ṣe máa ń jẹ́rú iṣẹ́ yẹn o. Èèyàn kàn ní ṣàdédé lánàá wà kó léèyàn báyìí máa kú níjọ́ báyìí. Wọ́n ní tó bá ló léèyàn máa kú, wọ́n láwọn family yìí ní right láti sú ẹni náà. Ẹ wá nǹkan fìdílé nǹkan ẹ jẹ́ ká dúpọ̀ ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé lẹ́nu wòlíì tí Yorùbá Gidi interview àárí lórí interview yìí wọ́n ṣe sọ̀rọ̀ lórí gbogbo ìtàwọn olórin là kọjá báwọn olórin ṣe kú pèpè àtàwọn vision ńláńlá ọ̀rọ̀ èkì síbẹ̀ ẹ̀já àjọpọ̀ lẹ́nu wòlíì. Orin dáa sọ̀rọ̀ mi yé yín kán lọ kọ́ ń bí ẹkún wọn sì ní sọ pé tolórin ò dáa kán má lè kọ́ ń lé ọba wọn lórin ò dáa olórin ààfin ọba ni ṣé ààfin ọba náà ti ní kọ́kọ́ kúkọ ni amúnibúni lọ́pọ̀lọpọ̀ àwọn ọmọ wòlíì tó wà ń gbòòrò kí ni mo pè amúnibúni ní ọ̀pọ̀lọpọ̀ wọn ẹran ibi ẹ̀ tí ẹ bá wo àwọn fídíò tẹ́ ti interview mi rí tẹ́ bẹ́ẹ̀ nípa ìtàn mi ẹ wo ọ̀pọ̀lọpọ̀ tí mo ṣì dàgbà sí lọ́wọ́ wọ́n wà láyé even at my age tí wọ́n lè sọ sí ohun tí mo sọ yìí nígbà tí èmi ti mo gbọ́ra mi bí wòlíì láti kékeré ni tó jẹ́ pé tí mo bá rí ẹ báyìí lójú ọ̀nà àpọ̀dá ìyáde àjẹ ọ níbi omi rè o I just say it ìyá máa jẹ́ bọ̀dá kan ra ọ̀kadà kẹ̀kẹ́ rọjí àwọn tó bá ti wo fídíò nígbà yẹn bí bọ̀dá yẹn ṣe fẹ́ máa gbé kẹ̀kẹ́ yẹn lọ Òkè Ìṣàní níléṣà bí bọ̀dá yẹn ṣe fẹ́ máa gbé kẹ̀kẹ́ yẹn lọ báyìí ní bọ̀dá kí ọba gbé kẹ̀kẹ́ yẹn lọ wọ abó lójú abó ni mo wà I was seeing what God showed to me kò ju some minutes lóde tó ti ṣubú lóòótọ́ tó ti bò bọ̀dá yẹn kọ́kọ́ mú mi ó lù mí bí kẹ́mi mi bọ̀ wọ́n á ní pé kí ló ṣẹlẹ̀ iye ọmọ yẹn ní eyín òkè ni mo ní sẹ́yìn náà ò léyìn òkè wọ́n á bí ṣé mo léyìn òkè mo níbẹ̀ ni kẹ́lẹ̀ mọ bí tí ọpọlọ mi mọ́ ń gbà yín wọ́n á ní mo ní ṣe bẹ́yìn èmi náà wà ń náwó sẹ́ni pé ṣe bẹ́yìn náà ní ẹ̀yìn òkè wọ́n á ní rárá pé ṣéyìn òkè ló kọ́kọ́ mú ni mọ̀mọ́ yẹn ló wá ní mọ̀mọ́ kò lọ sọ pé òbí ẹ̀ ló lè sọ mo ní ẹ̀bẹ̀ tó ní mo ti sọ pé mo léyìn òkè ṣé mi léyìn lókè ni torí pé ibi tí làákàyè mi mọ̀ ṣe rí ọ̀pọ̀lọpọ̀ ọmọ tó wà lórí social media tó ń sọ bí ṣẹ̀yìn ibi tí làákàyè wọn mọ̀ náà sọ kì í ṣe bẹ́ẹ̀ náà ṣe ń sọ kí ni mo sọ orúkọ mi ni wòlíì Ajílóore Atamátàsé kì í ṣe bẹ́ẹ̀ náà ṣe ń sọ ọ̀rọ̀ gbọ́dọ̀ ní àgbékalẹ̀ bí o bá ń sọ fún yàn kó máa kú tó o bá sọ fíṣàn fún mi pé ó máa kú mi níjẹ́ o lọ ó dùn ó gbàdúrà mi sì gbọ́dọ̀ kú sáà lórí social media ṣé ẹ mọ̀ bóyá ọ̀tá tó fẹ́ pa ẹnìyẹn ti rí opportunity ni láti tètè ṣáàgùn tàbí ṣàṣàṣiṣẹ́ nìyẹn wọ́n á ní ṣe béèyàn kan ti sọ so èmi ò support ní tèmi wòlíì Ajílóore Atamátàsé pé kó wà sórí social media kò ní lágbájá báyìí máa kú is wrong èdè tán pé wà ẹjá gbàdúrà fẹ́mi gígùn fún bàbá lágbájá fún 2024 ẹjá gbàdúrà fún ìṣẹ́gun fún látàmẹ̀dù fún 2026 ẹjẹ́ àṣẹ báyìí fún ẹni báyìí tú ọ̀rọ̀ yẹn sọ láti sọ pé ẹni yóò yàwó ó kú lóòótọ́ wà nù bíbélì nígbà tí wòlíì Àìsáyà tó lọ bá ọba Ẹsẹkáyà palẹ̀ ilé rẹ̀ mọ́ nítorí kíkú ó máa kú kò níyè ó lọ bá ń lé àárín àwọn méjèèjì not on social media kò lọ lu agogo ẹ̀ kiri ìgboro ṣe rí ọ̀pọ̀lọpọ̀ ohun tí ọ̀pọ̀lọpọ̀ ń ṣe sí i bíi pé kó wá bọ́ sílùú kó wá lọ máa lo agogo kábíyèsí ìlú máa kú o it is embarrassing it is absurd kó wá lọ máa lo agogo gómìnà ìlú báyìí máa kú o ó yẹ kí gómìnà yẹn gbé kó lọ tì mọ́lé ni you understand what I'm saying ó máa lọ tì mọ́ ilé ni pé ó máa kú for the fact kò sọ bẹ́ẹ̀ tí ẹ bá lọ wo ìwé first king ni ìwé first king nínú chapter 22 ọba tí wọ́n pè ní Áhábù fẹ́ lọ sójú ogun ó wá bẹ̀rẹ̀ sí pé àwọn èèyàn oníkálukú wọn bẹ̀rẹ̀ sí sọ tán máa sọ pé ó yá kó lọ ó yá kó lọ ó yá kó lọ wọ́n wá lọ pé ìkan Míkà lórúkọ ẹ̀
Míkà yẹn ẹ̀mí Ọlọ́run dẹ̀ ti sọ fún mi pé ọba yẹn máa kú sójú ogun gbọ́n kọ́ lọ́dọ̀ ọba ó ní ọba ẹ máa lọ ẹ̀ ń win ọba ní búra kábíyèsí tó wá jẹ́ bẹ́ẹ̀ o ẹ ní dé o ẹ lọ ẹ ní dé o ẹ wò ó wá níbo ni ọ̀rọ̀ jẹ́ wá ní òun rí ẹ̀mí kan tó wá látòkè ẹ̀mí ìtànjẹ wà o tó dẹ̀ jẹ́ àtọ̀dọ̀ Ọlọ́run ni kí ni mo pè ẹ̀mí ìtànjẹ tó dẹ̀ jẹ́ Ọlọ́run ló máa fi sẹ́nu wòlíì kó lọ́ọ́ tàn yàn jẹ ó wà nù Bíbélì Ọlọ́run tàn yàn jẹ nìyẹn. mò ń bọ̀ tọ́lọ́run bá fẹ́ kéèyàn ṣiṣẹ́ á ràn èèyàn sí tó máa ti tó fi máa pa ẹ wo ọ̀pọ̀lọpọ̀ àwọn gómìnà àwọn èèyàn tó ń contest election ṣé báwọn wòlíì kan àwọn àfáà kan babaláwo oníkan máa tẹ̀síwájú tó dẹ̀ jẹ́ pé Ọlọ́run fẹ́ owó olè tẹ́lòmíì ti kó jẹ owó jàǹdùkú tẹ́lòmíì ti kó jẹ lọ́lọ́run fẹ́ kó wéèsì wá kábàámọ̀ bẹ́ẹ̀ tọ́lọ́run bá fẹ́ gbẹ̀san. bẹ́ẹ̀ ni Ọlọ́run mọ bó ṣe máa ń ṣe tádẹ̀ dín pẹ̀lú ẹni ẹ̀wọ̀ ó wà ní Bíbélì ẹ̀wọ̀ báyìí ó ní tó bá lọ ka ìwé àwọn ọba kìíní ní orí ìkejìlélógún that's chapter 22 tó bá wò láti verse ọba sì fún pé ìgbà mélòó ni èmi ti kìlọ̀ fún ọ pé kí ìwọ kó má ṣe sọ nǹkan fún mi bí kò ṣe òtítọ́ orúkọ Olúwa pé kó sọ fún lórúkọ Olúwa ẹ wá máa wo ó ní bẹ́ẹ̀ ni nígbà tó bá wá sọ bẹ́ẹ̀ fún tán pé òun ti ní ohun tó Olúwa bá sọ nìkan ni kó sọ fún nìkan ni kó máa sọ fún òun ìgbà ló wá sọ vision fún pé òun sì rí pé mo rí gbogbo Ísírẹ́lì tú káàkiri lórí òkè bí àgùntàn tí kò ní olùṣọ́ Olúwa sì wí pé àwọn wọ̀nyí kò ní Olúwa jẹ́ kí wọn kí ó padà olúkúlùkù sí ilé rẹ̀ ní àlàáfíà ìyẹn nípa ọba máa kú sójú ogun ọba lóun ti mọ̀ pé kò ní ríran tó dáa fún un ṣẹ́ra àwọn wòlíì tó bá ti lè máa sọ jẹ́ inú wọn máa ń bínú sí wọn pé gbọ́gbé pa ẹ̀ ṣe bó lóye gómìnà tára ní kó má contest the other time ṣe bí wọ́n contest wọn lùsì ìmínú wọn máa wò mí báyìí irú àwa tá a bá ti sòótọ́ fún wọn kí ni wá prophet of doom prophet of failure whereas you just have to say the truth àmọ́ kì í ṣe kí n gbé sórí social media ẹ wá wo ó náà sì wípé nítorí náà ìwọ gbọ́ ọ̀rọ̀ Olúwa mo rí Olúwa jókòó lórí ìtẹ́ rẹ̀ àti gbogbo ogun ọ̀run ní apá ọ̀tún àti ní apá òsì ẹ wá gbọ́n tó sọ ó ní Olúwa sì wípé ta ni yóò ta Áhábù jẹ so wọ́n lè rán wòlíì àgbà wòlíì gan wọ́n lè rán kó lọ tẹ ẹlòmíì jẹ olóòwò jẹ́ pọ̀pọ̀ gbogbo ìgbà tí wọ́n ń sọ nígbà election Tinubu tí ó gba àwọn àgbàgbà ìránṣẹ́ Ọlọ́run Tinubu ò ní wọlé lágbájá ló máa wọlé ẹ lọ wò ó December 18 2022 kọ́ nìyẹn ẹ̀mí Ọlọ́run ní kí n sọ pé Òbí ló ní ariwo Àtíkù dán fẹ́ lọ ṣùgbọ́n Tinubu ní ó wọlé àbí ó wọlé gbogbo àwọn àgbàgbà tó ń sọ nǹkan ojú wọn bò ní nà ọ̀tọ̀ ní owó ẹ lè máa sọ pé àwọn lówó but àwa ní oore ọ̀fẹ́ Ọlọ́run tí a ibi tí mò ń lọ rèé ó ní ta ni yóò lọ tán Áhábù jẹ kí ó lè gòkè lọ kí ó sì lè ṣubú ní Rámọ́tì Gíleádì ẹnìkan sì wípé báyìí Olúwa ẹlòmíín sì sọ pé bá mìíràn ẹ wá gbọ́ o ẹ̀mí kan sì jáde wá ẹ̀mí ni o ẹ̀mí kan sì jáde wá ó sì dúró níwájú Olúwa ó sì wípé èmi ó tàn ẹ̀mí burúkú ò ní tàn wá jẹ Olúwa sì wípé báwo ó ní òun ó sì wípé èmi ò jáde lọ èmi ò sì di ẹ̀mí èké ní ẹnu gbogbo àwọn wòlíì rẹ̀ òun lọ́pọ̀lọpọ̀ àwọn wọn ti ní wòlíì ọ̀pọ̀lọpọ̀ àwọn gómìnà àwọn kìnìún yẹn gbogbo ti ní wòlíì tó ń tàn wọ́n jẹ wọn ní jáde síta kan béèrè Olúwa sì fún pé báwo ó sì pé èmi ò jáde lọ èmi ò di ẹ̀mí èké nínú ẹnu gbogbo wòlíì rẹ̀ ó sì pé ìwọ ó tàn ìwọ ó sì borí rẹ̀ jáde lọ kí o sì ṣe bẹ́ẹ̀ ẹ̀mí ẹ̀dẹ̀ bẹ̀ ló gba àwọn wòlíì tó ní tí ọba yẹn fi kú ẹni bá ráyè kó lọ ka ìwé àwọn ọba kìíní orí kejìlélógún kó lọ gbọ́ ìtàn yẹn níbẹ̀. gbogbo àwọn wòlíì rẹ̀ sọ pé kó lọ ojú ogun. wọ́n ní ó lọ ojú ogun dẹ̀ lọ kú lọ́hùn bẹ́ẹ̀ wòlíì kan ló sọ pé ó máa kú onìkan ni Míkà so ó wà nù Bíbélì bẹ́ẹ̀. wòlíì Àìsáyà òun náà tún sọ tiẹ̀ fún Ezekiah ọba pé lọ́pàlẹ̀ ilé ẹ̀ mọ́ ó máa kú inú ilé náà ti sọ kì í ṣe gbangba náà lọ́gbà gbogbo. so ẹ wá wo ohun tó ṣẹlẹ̀ nínú bí tí mo ti sọ ti wòlíì ti Áhábù yẹn Áhábù wa nìkan lọ ti Míkà ẹ̀ mọ́lé so bí wòlíì kan bá sọ wèrè bíṣọ lẹ́tọ̀ọ́ àti tì mọ́lé kò ní kó má pa ẹ́ o wòlíì tó lọ sórí social media tó ní òun fún yẹn ní 15 days ó máa kú tó lọ lọ́hùn ni so all wrong ẹ lè ní ẹ jẹ́ ká fi àdúrà nínú ọkàn kan gbogbo ẹbí o
gbogbo ẹja fàdúrà ran bàbá báyìí lọ́wọ́ ẹja fi àwọn láàrin kábíyèsí lọ́wọ́ ọ̀pọ̀lọpọ̀ àkín dárúkọ eléyìí tó bá dárúkọ ó mi pé wòlíì yẹn ti dúró pò gbogbo tí ò bá gbẹ ní òní kú ṣùgbọ́n wá sọ vision fún yàn ẹ wá gbé sórí social media ó wá kú ó lẹ́tọ̀ọ́ láti sú ẹ̀ náà. bí ẹni pé wọ́n ń ta onítọ̀hún fún. bíi pé wọ́n tà sẹ́nu ikú ni ní ayé tó jẹ́ pé àìmọye wòlíì ọlọ́run kó dáríjì wá wòlíì mi ìwo tó fi ń banu ó tóbi ju ti eégún àti babaláwo lọ ayé tó ní kálukú ṣoríṣiríṣi ẹnì kó wà wọrí social media yóò máa sọ vision wèrè it's wrong. èyí kan tó bá àwọn èèyàn lọ́kàn jẹ́ ní ti omijé ojú mi láti ríbi tí ó ti ṣẹ́rí tó omijé ojú mi táwọn èèyàn ti pàtẹ́wọ́ tínú wọn ti dùn pé ó ti gba ìlera náà pé ó yá máa rìn tó dẹ̀ ti ń rìn nínú chọ́ọ̀chì. kò rìn ṣé rìn nìyẹn ni. ó rìn tàgétàgé wọ́n fà á ní tẹ̀tẹ̀. bàbá o níwájú ọba tó ní ayé àti ọ̀run mélòó làwọn tí ọlọ́run ti gbé rìn ṣé bí ẹ̀yin tó bá wà lórí rédíò mi gbọ́dọ̀ máa dárúkọ kí n máa ka rédíò ẹ máa gbọ́ wòmí sàn máa sàn ọlọ́run àtàmátà sí wòmí sàn máa sàn gbàmílà máa là ṣé mo yẹ èèyàn tó ti rìn lálẹ́ inú ilé wọn tí wọ́n kúrò nílé bí mo ṣe ń sọ̀rọ̀ ẹ mo lè sọ rédíò station bíi mélòó kan mo dẹ̀ lè sọ àwọn issues and testimonies wọn wà tá a bá ń ṣe ìsọjí stage lórí stage àmọye tí yẹ pé mi ò mọ̀ wọ́n rí màmá jẹun pé ọ̀tọ̀ ni pé kó lọ gbé àwọn èèyàn tí wọ́n mọ̀ wá ọ̀tọ̀ ni pé kó lọ ṣe ìsọjí ní àdúgbò káwọn ará àdúgbò yẹn lè máa tọ́ka pé lágbájá báyìí àmọ́ ńgbà tá nǹkan báyìí ló ń ṣe nǹkan báyìí ló tọ́jú ẹ̀ bí mo ṣe ń sọ̀rọ̀ yìí olùdé olómi side ìsọjí tá ìṣe ń bẹ̀ ní last year yìí mo mọyì àwọn èèyàn tó ẹni tọ́lọ̀ ń jẹ́ kó rìn kúkú ṣẹlẹ́sìn wa àwọn èèyàn mọ̀ ṣe rí ìyẹn ọlọ́run ló lè ṣe kì í ṣe ohun tó lè fi boast because tó bá ní ká rọrìn tọ́lọ̀ ò bá jẹ́ kó rìn ó parí nìyẹn náà jẹ́ kí kúkú sòtọ́ fún yín ẹni tọ́lọ̀ ń bá fẹ́ ní wòsàn. ṣé àwọn testimony gbangba òde àti iṣẹ́ ìwòsàn gbangba wálíà ṣé ká sọ pé ó léwu. ṣe rí ẹ mọ̀ pé kí ẹ máa gbàdúrà fún yàn kí ẹni ẹ̀dẹ̀ rí wòsàn ká máa gbàdúrà general ṣe rí ẹ mọ̀ pé àti dé ayé kan. torí ọ̀pọ̀lọpọ̀ gbà pé gbangba tí Bùkúnmi Akínàánú wá yẹn kì í ṣerú ó dákun. ṣe rí kì í ṣerú ẹ̀ náà ń gbé sí gbangba àìmọye èèyàn tó ń wá buhari wa bí wòlíì tọ́lọ́run dẹ̀ tọ́jú ṣe a lè rìkọ́ọ̀dù wọn náà kí ni mo sọ ọ nítorí àwọn òní bóyá ìkúpẹ́ ṣe bí ìkúpẹ́ lẹ̀ rí lọ́tún ló sí bẹ́ẹ̀ gbogbo ẹ̀kọ́ náà gbé sórí social media tá a bá ń wo ọ̀pọ̀lọpọ̀ programs mi ẹ̀wọ́ tẹ́ǹtẹ́ tá a ṣe kọjá èmi náà ń ṣò náà wọ́n ń ṣò àwọn èrò why torí àwọn oríṣiríṣi èèyàn pàtàkì tán wà ń bẹ tá a fẹ́ gbójú wọn síta kò sí gbogbo àwọn tó wá sí tẹ́ǹtẹ́ every month ẹ lọ wò àní gbójú èèyàn torí àwọn tó ń wá sọ́dọ̀ wa wọ́n ṣe fẹ́ gbòòtọ́ wọ́n wá gbọ́ wàásù ọ̀nà àbáyọ náà bá wa every on the 10th bá wa ibùdó agbára yẹn ni wọ́n fẹ́ gùn ṣé èèyàn tó ra wá jẹ́jẹ́ báyìí ẹ̀ ṣe máa dáa tó dẹ̀ jẹ́ popular person lọ́ba agbójú ẹ̀ sórí screen ṣáà gbogbo eléyìí tán ṣe yẹn ṣàkàtú ọjà títà àwọ̀rò wọ́n fi ń wérò wọ́n fi ń wówó kán lè bí ilé yẹn bó ṣe sọ pé stand up ṣe kinní yẹn ṣé bẹ́ẹ̀ ìgbà yẹn ni gbogbo ogun yẹn le ẹ mú iye èèyàn tó ti kó sí lọ́wọ́ báyẹn ó kàn fọmọ ọlọ́mọ advertise ó dẹ̀ pàdánù bíi pé kéèyàn lóyún woman kan ti ń re ó ti marry ẹ̀mẹ́jì ẹ̀mẹ́ta ilé ọkọ kẹta ló wà ó ti bẹ̀rẹ̀ sí experience marriage for 21 years going to 22 years ó wá jàjà wá afúlómi ní bíbá ẹ̀ omi àtàmátàsí pẹ̀lú oògùn bùdó agbára ó ṣe gbogbo ẹ̀ ọlọ́run wá gbàdúrà ó wá lóyún oṣù kìíní oṣù kejì ó lé oṣù kẹrin ló lóun fẹ́ sọ testimony òun fẹ́ jó mu lọlé ẹ̀kọ́ lọ máa jó sọ́wọ́pọ̀ lọ ẹ̀ dàrú ni ọmọ ló máa gbé wàǹgbò bá yá tó wàá fi ọmọ dúpẹ́ woman kan wá láti Manchester torí ìyàwó mi ní oore ọ̀fẹ́ kan
ó mọ̀ nípa àwọn tó wojú Olúwa fún ọmọ yẹn tàbí ìwọ́kọ̀ iṣẹ́ ìránṣẹ́ tiẹ̀ nìyẹn. woman yẹn wá láti Manchester odidi mọ́tò ló rà fún náà. bó ṣe dé woman yẹn ó lóun ní fibroid oríṣiríṣi ó ní ó sí inú wọn ká gbogbo ẹ̀ ó ti káàkiri mọ́mí kan rẹ̀ nìyí mọ́mí ní òun dẹ̀ máa fún ní nǹkan kan tó máa lò tó bá lè wá sí Nàìjíríà. ìgbà yẹn ojú ò tí làbí eléyìí bó ṣe wá nìyẹn wọ́n dẹ̀ treat her within a week or something like that. àti ìgbà yẹn àti gbọ̀ngbọ̀n pé ká máa send iṣẹ́ through DHL sáwọn èèyàn wọ́n dẹ̀ treat her bí a week kìíní kan wọ́n ní kó padà lọ wọ́n ní tó bá tó bí oṣù kan sóṣù kejì kó pe àwọn kò bóṣù méjì jẹ́ tó fi lóyún. ìgbà tí ó tó wá padà wálé ìgbà yẹn àti ìdèbí o Alákíá la wà ẹlẹ́lu Alákíá mọ́tò ló padà fún wọn. ẹgẹ́ tọ̀rọ̀ tí mo sọ yóò máa yẹn kinní kan ó lóun dé ṣọ́ọ̀ṣì àwọn ní kó wá jáde kó wá dúpẹ́ wá pé Ọlọ́run ti gbàdúrà kó wá bọ́ síta ló pè láyé ìgbà tó máa ń pè sọ̀rọ̀ mi yé yín bá ọba bọ́ ọ̀tá ó parí fún ọ. tẹ́ ẹ bá lè rí àmì ṣe gbogbo ogun tó lóhùn ní gbọ́ tó lóhùn ní gbà lórí ayé yín iná agbára Ọlọ́run máa jó dànù. kí lè nǹkan tẹ̀ ń là kọjá tó dàbí pé ẹ ti wá ọ̀nà àbáyọ ṣùgbọ́n tí ẹ ti rí ọ̀nà àbáyọ ẹ ti pàdé wòlíì yín ló fà ṣùgbọ́n arán mi sí ọ lónìí dádì arán mi sí ọ lónìí mọ́mì Olúwa lòun fẹ́ ṣe nǹkan ńlá nínú ayé yín. Olúwa sọ wípé gbogbo tẹ́ ń là kọjá yẹn òun fẹ́ fi òpin sí. kí nìkan tẹ́ ń là kọjá lórí ìgbéyàwó ni lórí ọmọ ni lórí iṣẹ́ ni níbi gbogbo ni bóyá ogun kan ló dàbí pé ogun yẹn le ẹ ti gbìyànjú kò tí ì sí ọ̀nà àbáyọ ẹ jẹ́ àjọ gbàdúrà ẹ jẹ́ àjọ wá ojú Olúwa kí làṣírí ogun yẹn gangan ẹ jẹ́ àjọ wádìí lọ́wọ́ Ọlọ́run ká dẹ̀ mọ ọ̀nà àbáyọ. ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tẹ́ fi pè mí fún àdúrà àti ọ̀nà àbáyọ òun náà ni +234 70 25 47 5427 +234 70 25 47 5427. bẹ́ẹ̀ ṣe ń pè mí fún àdúrà lórúkọ Jésù ẹ máa rí ìyanu.